A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ìdàrúdàpọ̀ bẹ́ sílẹ̀ ní ọ́fíìsì olú iléeṣẹ́ ẹgbẹ́ àwọn akọ̀ròyìn NUJ ní Utako, Abuja bí àwọn jàǹdùkú ṣe ba ayẹyẹ ìyànsípò Bus Conductors Association of Nigeria (BCAN) jẹ́ tí wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ léṣe bí wọ́n ti ba ohun ìní jẹ́. Àwọn tí wọ́n ṣe ìkọlù yìí ni a gbọ́ wípé wọ́n jẹ́ alátìlẹyìn fún Musiliu Ayinde Akínsànyà tí gbogbo ènìyàn mọ̀ sí MC Olúọmọ. Wọ́n ya sí ibi ayẹyẹ ní kété tí Mínísítà fún ìdàgbàsókè ọ̀dọ́ Ayọ̀délé Ọláwándé kúrò níbi ayẹyẹ. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ròyìn wípé àwọn jàǹdùkú tí Ṣẹ́gun Àlùwàyè tí ó pe ara rẹ̀ ní alága ibùdókọ̀ Baga darí ya dé pẹ̀lú àáké, ọ̀bẹ, àdá àti igi tí wọ́n wọ aṣọ àti fìlà tí wọ́n ya àwòrán Olúọmọ sí, fi tipátipá wọ inú gbọ̀ngàn ayẹyẹ tí wọ́n sì lé gbogbo àwọn tí wọ́n bá ní ibẹ̀ títí kan òṣìṣẹ́ ìjọba àti ẹ̀ṣọ́ jáde. Títí di àsìkò ìkóròyìnjọ wọn kò rí ẹnikẹ́ni mú, ṣùgbọ́n ọlọ́pàá ti wà ní ìkàlẹ̀ pẹ̀lú ọkọ̀ ìpàráàrò wọn láti dènà fàákájà mìíràn. Ẹgbẹ́ BCAN wá ké sí Ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú àwọn agbófinró kí wọ́n bá wọn tètè gbé ìgbésẹ̀ kí wọ́n mú MC Olúọmọ àti gbogbo àwọn tí wọ́n bá lọ́wọ́ nínú ìkọlù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹbí oníṣòwò kan Ọlátúnjí Abdul tí ó wà nínú ọgbà ẹ̀wọ̀n ní orílẹ̀-èdè South Africa ti ké sí ìjọba àpapọ̀ àti alága àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi ilẹ̀ òkèèrè ṣebùgbé Ìyáàfin Àbíkẹ́ Dábírí-Ẹrẹwà kí wọ́n tètè bá wọn dá sí i kí wọ́n lè gba ẹ̀mí rẹ̀ kalẹ̀ ní kíákíá. Níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lánàá ní Ìkẹjà, ìpínlẹ̀ Èkó, ní ẹbí ti ṣe ẹ̀sùn wípé láti ọdún 2019 ni Ọlátúnjí, oníṣòwò tí ó tún jẹ́ ẹlẹ́yinjú àánú, ti wà nínú ọgbà ẹ̀wọ̀n pẹ̀lú ẹ̀sùn ìdúnrúmọ́ tí ó jẹyọ látara ìkọlù xenophobia àti orogún òwò. Ìròyìn jábọ̀ wípé nípasẹ̀ ìwé ẹ̀dùn ọkàn pẹtíṣọ̀nù tí iléeṣẹ́ agbẹjọ́rò ṣe àgbékalẹ̀ ní ẹbí fi ṣàlàyé ohun tí wọ́n ti ń kojú. Wọ́n ṣe àpèjúwe ipò ẹbí wọn ní àbáyọrí ìwà ìbàjẹ́ ní ẹ̀ka ìdájọ́ tí ó ti mú ìbànújẹ́ bá ẹbí. Lára rẹ̀ ni ikú tó yáwọ́ pa ìyá wọn. Ẹbí ṣàlàyé wípé Abdul pààrọ̀ ibùgbé sí South Africa ní ọdún 2009 pẹ̀lú ọrọ̀ ajé ní ẹ̀ka ìrìnàjò ìgbafẹ́ àti ìgbáyégbádùn (Hospitality and Tourism sector) gẹ́gẹ́ bí olùdásílẹ̀ àti aláṣẹ Hydro Club, ọ̀kan lára okòòwò tó ń lékè ní ìlú Johannesburg tó ń pèsè iṣẹ́ àti àǹfààní fún ọmọ orílẹ̀-èdè, akẹ́kọ̀ọ́ àti arìnrìn-àjò ìgbafẹ́. Ẹ̀gbọ́n Abdul lọ́kùnrin Ṣẹ̀san ní ìgbésẹ̀ yìí ni àwọn ní ìgbàgbọ́ wípé ó fa àkóbá fún láàrin àwọn tí wọ́n jọ ń ṣe okòòwò kan náà. Èyí ló mú kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú Abdul lọ́nà àìtọ́. Wọ́n kọ̀ láti gba ìyọ̀ǹda rẹ̀ pẹ̀lú oríṣiríṣi ẹ̀sùn àgbélẹ̀rọ tí wọ́n pè takò ó. Nínú ọdún 2020 ni wọ́n rán lọ ẹ̀wọ̀n ọdún 15 fún ẹ̀sùn olè, bí àwọn alátìlẹyìn rẹ̀ ṣe yarí wípé èyí kìí ṣe òtítọ́. Pẹ̀lú wípé ó ní àǹfààní àti pé ẹ̀sùn kòtẹ́milọ́rùn ní ọdún 2024, síbẹ̀ ẹ̀sùn mìíràn ni wọ́n fi kún un láì ní àǹfààní fún ẹ̀sùn kòtẹ́milọ́rùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn agbẹjọ́rò ni wọ́n ti yọwọ́ nínú ẹ̀sùn rẹ̀ látàrí bí wọ́n ṣe ń dúnkòokò mọ́ wọn, bí wọ́n ti ní kí ó lọ máa dá ìjà ara rẹ̀ gbè ní ilé-ẹjọ́. Èyí ló mú ẹbí ké sí ìjọba àpapọ̀ láti tètè bá wọn gbé ìgbésẹ̀ nítorí ẹ̀rù ń ba ẹbí kí wọ́n má fún un ní májèlé jẹ. Wọ́n ti gbẹ́sẹ̀ lé láptọ̀pù rẹ̀ tí ó tún rí lò fún ẹ̀rí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ní ìlú Àbújá ti fagi lé ìdájọ́ ilé-ẹjọ́ tí ó ṣe ìdáwọ́kọ̀ fún àjọ elétò ìdìbò INEC láti má yọ̀ǹda ìwé àkọọ́lẹ̀ àwọn olùdìbò (Voters Register) fún àjọ elétò ìdìbò ìpínlẹ̀ Rivers fún ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tí ó wáyé ní ọjọ́ 5 oṣù kẹwàá. Níbi ìdájọ́ ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta tí adájọ́ Onyekachi Otisi darí ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu ilé-ẹjọ́ gíga lórí bí ó ṣe ìdáwọ́kọ̀ fún àwọn agbófinró láti má pèsè ààbò nígbà ìdìbò. Ìgbìmọ̀ yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé kò lẹ́tọ̀ọ́ bí ilé-ẹjọ́ ṣe tako ètò ìdìbò ìpínlẹ̀ Rivers
bí a kò bá gbàgbé wípé adájọ́ Peter Lifu láti ilé-ẹjọ́ gíga ni ó gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹ̀sùn tí ẹgbẹ́ òṣèlú APC pè láti ṣe ìdáwọ́kọ̀ fún ètò ìdìbò ìjọba ìbílẹ̀ Rivers. Ilé-ẹjọ́ ní àjọ elétò ìdìbò ìpínlẹ̀ ṣe àṣìṣe pẹ̀lú bí wọ́n ṣe fi ọjọ́ sí ètò ìdìbò láì tẹ̀lé gbogbo ìlànà òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti sọ lónìí wípé àwọn ń tọpinpin ìgbésẹ̀ ilé-ẹjọ́ lórí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti Finland tí ń ṣe ọ̀kan pàtàkì lára ọmọ ẹgbẹ́ ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Simon Ekpa. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ iléeṣẹ́ fún ilẹ̀ òkèèrè Chimebi Ebiamfa bu ọwọ́ lù ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé lótìítọ́ ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú Ekpa tí orílẹ̀-èdè fúnra rẹ̀ ń wá lórí ẹ̀sùn adàlúrú. Ọjọ́bọ̀ ní ọwọ́ àwọn aláṣẹ orílẹ̀-èdè Finland tó Ekpa pẹ̀lú ẹ̀sùn àtìlẹ́yìn adàlúrú. Iléeṣẹ́ ìjọba wá ṣe ìlérí láti túbọ̀ máa tọpinpin bí nǹkan ṣe ń lọ sí kí wọ́n sì jábọ̀ fún ọmọ orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.